sánmà lọ máa lísìn sí jansan sánmà ibẹ̀ náà sì là sí ọ̀rọ̀ wà bóun náà ṣe máa débẹ̀ ìkọ́ dùrá yìí ìkọ́ balẹ̀ ìkejì ọba wọn lè máa fò lọ ká máa fly lọ òtò báwọn ó níbi tí agbára wọn ó pín sí ṣùgbọ́n wọn lágbára ká máa mara wọn bí ilé lọ eléyìí jó eléyìí bòlé eléyìí fòlé eléyìí fòlé eléyìí fòlé eléyìí fòlé eléyìí fòlé tí wọ́n fi agagagaga dé sánmà láti máa lọ lísìn sí tí bá ń ṣẹlẹ̀ ń sánmà àwọn màláíkà máa lọ gbaṣẹ́ ńláwìlì mahfuz títóbi ọlọ́run jàmá àwọn náà máa hó ń bẹ̀ ni wípé níbo ni níbo ni kí wọ́n ní iṣẹ́ wo ni wọ́n gbé fún ọ wọ́n ní kí wọ́n lọ rí sọ ẹrú ọlọ́run kan tí ń jẹ́ Tajudeen alẹ́ adábí agbeni pé wọ́n sọ déèyàn láyé wọ́n sì ní kí wọ́n lọ rí hàn ìkànnì sọ pé ètí àrùn ni pé ọ̀tá rẹ̀ kan ti ń gbógun tì wọ́n ní kí wọ́n lọ bá tiẹ̀ jẹ́ lónìí ìtẹ́gbẹ́ fún ọ nìyẹn wọ́n máa sọ báwọn so àmàlẹ́kọ̀ọ́ máa tẹ́tí gbọ́ pé òjò ọ̀rọ̀ ńjọba yìí kíni kan ó sẹ́yìn báyìí ìtẹ́wájú ajígbọ́n bẹ̀ wọ́n á sáré gbé wá sọ́dọ̀ àwọn babaláwo ń sálẹ̀ kíni ńjọba òjò fẹ́ rọ̀ kíni fẹ́ ṣe kíni fẹ́ ṣe. wọ́n á bá ti mú ìtẹ́wájú láàyè mú ìkàndé láti sàn mọ́ tójó òdòdó báwọn wọ́n á fi irọ́ ọgọ́rùn-ún wọ́n èkún ìtẹ́wájú á sọ gbogbo ẹ̀ tí kan bá ti di òdòdó nù rẹ̀ gbogbo ọgọ́rùn-ún yòókù ara yóò bá ṣe kí ni ìdínà tí mùsùlùgbẹ́ tí ń pèrè mùsùlùmí ńlá nàáfà tí a fi ń wá mẹ́rẹ́kù kí n sìn ìdínà tí àwọn ọ̀báyéjẹ́ nù kí tẹ̀ ní tí a fi wá mẹ́rẹ́kù kí n sìn wọ́n ilé ṣe mẹ́rẹ́kù kan lè pé ńlọ́fà tí kìnìún fífẹ́ nìkan ṣe ìlànà ń jò ní ó ṣe bí nǹkan jàǹdù tó ń gbé ara yóò mú kìnìún àwọn adájọ́ pé òun fẹ́ lọ sálámà sí kìnìún wọ́n sì fún láàyè wọ́n rò pé jìnnà tòun ojú jìnnà ti kìnìún lọ gbogbo ẹranko ńlá ló ní kìnìún ló ní àjànù tí wọ́n ti sìn wọ́n gbogbo àwọn ẹranko ńlá ti bẹ́ẹ̀ nù gbogbo àwọn ọdẹ mọ̀ làwọn náà fi máa dára àjànù kẹ́tọ́ rí yẹn pa ọwọ́ bẹ̀rẹ̀ báyìí tí ń fa ìyá dànù ó ní kìnìún kan tí ń wíjọ́ náà tí ń pè jọ́ náà wọ́n ní rujuman li shayatin pọ́ǹpù ní kí ìràwọ̀ jẹ́ fáwọn sìtáànì ọlọ́run ò gbogbo àsìtáànì tiwa náà bá di lẹ̀ wọ́n pọ́ǹpù. amiina. lẹ́yìn tó ń sọ Kùránì kalẹ̀ tán ọwọ́ sọ di pọ́ǹpù fún wọn tọ́jà fẹ́ lọ́ọ́ rẹ̀ gbọ́ síkírìtì padà ìkan àjà parapa gbà lórí wọn báyìí ètò òjòná ètò ọba ńlá káìjẹ́ ìlọ́fà tí ẹ fi ń rí wèrè àǹjànú wèrè ní sọmọ nìyẹn náà di wèrè àjànú tí ò gẹ́ta rẹ̀ mọ́ lọ́kọlù ẹni tí ń bẹ nú ọmọ ènìyàn tó náà fi ń ṣe wọ́n yẹn so ọ̀rọ̀ pọ̀ ní abala bẹ̀ yẹn ní kọ́mọ́sá ni wípé ìdí kejì tọ́lọ̀ nítorí ẹ̀ dára ọ̀sán mọ́ nìyẹn ìdí kẹta. wa alamatin yuhtada biha. àti àwọn àmì láti fi mànà lókè pẹ̀bí aṣetú àyà Kùránì sí ní ìbámu báwọn àfáwọn tẹ̀sí ṣe tú sí bàbá wa tí wọ́n ṣe tẹ́ra àkàmù Kùránì táǹkì ní al-Qurtubi tá a tú níjẹ̀jọ yẹn. tafsiru ayatil Qur'an. àfa tí ń fi àyà Kùránì sẹ̀rí pé a lè fi Kùránì wọṣẹ́ rárá o mú àfáwọn tẹ̀síìrì tí ayé fọwọ́ sí mú wá bí wọ́n ti tú bẹ́ẹ̀ kò lè rí láéláé. faman ta'awwala fiha ghayra dhalik akhta'a. wọ́n lẹ́ni tó bá lọ rèé tó tú ọ̀rọ̀ ìràwọ̀ sí nǹkan míì lẹ́yìn tá a sọ yìí pé ojú mẹ́ta yìí lọ akhta'a ó ti ṣe mistake ó ti sì í kí ni a lọ ṣe jàmá. ó ti sì í. ẹ ń bá tu sí nǹkan míì lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí. wa ada'a nasibahu. wa ada'a nasibahu ìpínrè ń jẹ́ rẹ̀ tó yẹ kó jẹ́ ìpínrè jẹ́ o ti waste yẹ ibi sọ fún àfáà yẹn níjẹ̀jọ́ wípé ká ní ọba lọ rèé lo ọ̀rọ̀ yìí sọ́nà tó dáa tí kò kọjá ààyè rẹ̀ ni ó lè dọ̀rọ̀ fún. ó lè dọ̀rọ̀. tó ọlẹ́bùn kìíní yẹn. owó dé.
àwọn nǹkan yẹn kẹ̀rẹ́ làwọn tí wọ́n fi èdè míì tí wọ́n fi kọ́ tí wọ́n lọ bí ẹ̀sìn tí wọ́n ní wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan tí à ń lò yìí bí irú fóònù tá à ń gbé káàkiri so torí pé tẹ̀njíìmù ni ó ń ṣe pẹ̀lú atẹ́gùn yes mo sọ ń jẹjọ pé mi ìfẹ́ fẹ́ lójú jù kọ́mọ̀ tó lọ di pé ẹlòmíràn tó bá rábẹ̀ ń wọlé ká ní àáfàá yẹn bá lè tọ́ọ̀nù rẹ̀ tó bá lè tọ́ọ̀nù rẹ̀ sí dáadáa ó lè tara ẹ̀ di bílọ́níà tó bó ní í ṣe pẹ̀lú àtẹ̀jímù ní í ṣe pẹ̀lú atẹ́gùn níwọ̀n àbá tí sẹ̀dí àfọwọ́sípa àlèkọ́ bátẹ́gùn ṣe ń fẹ́ wá ibi tí ń gbà wá ìyẹn ń kọ́ tẹ̀jímù débẹ̀ afẹ́fẹ́ láti ẹ̀ ń lò fún gbogbo nǹkan àfi sọ̀rọ̀ yẹn afẹ́fẹ́ ní gbé wá ẹ gbọ́dọ̀ pé ńgbà mi wọ́n sọ pé no network kéde ní òsì yẹn èèbó tí a fi pè ní òjé ẹ̀ mọ̀ atẹ́gùn tó fẹ́ gbọ́rọ̀ wá ní òsì bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí atẹ́gùn mi bá lọ link pẹ̀lú atẹ́gùn tí ń bẹ ní Amẹ́ríkà Saudi London wọ́n máa gbọ́ mi kétékété fẹ́ẹ̀ ju ẹni tí ń jókòó lẹ́gbẹ̀ẹ́ mi lọ. mi láti mọ̀ yí pé gbogbo ẹ̀dá ló ní network ìta dùn ní báwo ni network ò ṣe ní ṣe kí ni o kò sí ní dàrú bàbá tí ń wá àwúre tí ń wá mùyíbà nítorí wá yẹn kò sí ti ń bẹ ni o wá bí network ò ṣe ní dàrú tí ó bá ti dàrú nísìnyí o lè má lọ tà ń tòótọ́ àmọ́ tá a rẹ̀ dáràn o ní mà tí àwọn kan ti máa gbìjà rẹ nẹ́tíwọ́ọ̀kì rẹ dáa nìyẹn wọ́n dẹ̀ máa rántí oore rẹ láti ibi tó jìnnà ẹ máa wá afa báyìí lọ onígbà kí ni ó ṣe pẹ̀lú ẹni ní ẹ lọ gbé oore ẹ fún ni ó ṣe sọba yín ṣerú ẹ̀rí ni ẹ má béèrè yẹn ni ó ṣe nẹ́tíwọ́ọ̀kì rẹ dáa ni nẹ́tíwọ́ọ̀kì rẹ dáa ni ọwọ́ àkókò béèrè pé kí ni jẹ́ nẹ́tíwọ́ọ̀kì ò dáa èyí tí màá kọ́kọ́ fún ọ lójú ẹsẹ̀ ń sìn ni pé jáàrin ìwà àtọ́lọ́ rẹ ó dáa. wa khalikuka wa razikuka wa mudabbiruka alladhi yudabbiru kulla umurika walladhi alama kulla sarika. jọ àwọn jáàrin ìwọ rẹ ó dáa ó rí tí ó dà lásẹ̀ ní ìsìn fàyà rẹ fọmọ rẹ fẹ́ni tó ju ọ lọ fẹ́ni tó tu ọ wọ́n máa dọ̀rọ̀ dòde ọ ni ọlọ́run ni ò ní gbà njọ́ wọn bá pé kí a tiẹ̀ ní náà kí n tiẹ̀ jà fáwọn nǹkan náà èso náà nìkan ní kò lé yóò rẹ̀ yíyan lọ́wọ́ wọ́n padà wàá bí ọ̀kan yìí ni pé àfa èyí tá a máa ṣe lẹ́yìn yín mọ̀ yìí wọ̀ pé èmi ò tiẹ̀ á mọ̀ èmi ò mọ̀ pé tiẹ̀ ṣe nǹkan kan ọlọ́run rẹ̀ dúró fún ọ̀nà bọ́tí àríwọ̀n ọ̀tọ̀ ọlọ́run àríyìn ò da ẹni wàá mú ibà gbà ẹni wàá mú ibà dé rìn iye ṣe gọ̀ tó báyìí ìyàwó ìyà tí ọ àwọn ìyá kan ń bẹ lágboolé tí gbogbo èèyàn gbà tí ń wárí fún nítorí wọ́n fẹ́ sọ fún ọ yìí wàláhì bó ṣe ní mo ń sọ fún ẹ yẹ kíso tún wà kéèyà ni kì í ṣe kíso tá a kà nù tíra tábà ka kíso nù tíra tó a jó dòdòdò náà ni àmọ́ ọ̀tọ̀ ni kí nǹkan tó ṣẹlẹ̀ dúró èèyàn gángan kíso tún wà kéèyà ni tí gbogbo àdúgbò ń pé kíni kan ẹ má wọṣọ tuntun ẹ má kọjá ń bẹ o ẹni kan ẹ má jẹ gbọ́ o ẹ bọ́ mi máa ń rọbí lọ́wọ́ ẹ má jẹ wọ́n mọ̀ kí ẹ má jẹ kí àwọn mọ̀ kí ẹjọ́ ti máa gbọ̀nà kùlé jáde o mo fi ọba tó ní ẹ̀mí mi búra ìyá bẹ́ẹ̀ dẹni tí ó padà wá sábà ọ̀rọ̀ ọlọ́run létà pé àáfà àgbà òun báyìí ń ṣẹlẹ̀ afádẹ́wò ojú ọ̀nà pé àbáláwa ni ìyá àgbàlagbà ládùúgbò tí gbogbo àwọn àgbàlagbà ẹgbẹ́ rẹ̀ ń wárí fún. lọ́bàdàn tí òun náà tún ní di ọlọ́run. bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ lánàá àfàìsọ̀rọ̀ ni ò ní rí bẹ́ẹ̀ ẹni máa bínú sí kẹ́rin máa pé kì í sóhun ọba àlékè ọ̀la ni. ìwọ lọ́lọ́run ọmọ wa yan kọ́ngbẹ́ ọmọ ṣe fanda lójú everybody fi ayu ni asidika ika wa ada ika.
ìwọ́rẹ́ nìkan tí ìjọba federal government kó ban tẹ̀lé lẹ́yìn federal government wọ́n kó ban tí ì ṣe méjì mẹ́ta tẹ̀lé lẹ́yìn kí ọkọjá ń bì kankan yẹn wọ́n pé wá ń bí sọ̀rọ̀ bọ́dí òkè òkè a. sẹ́nìkan jẹ́ dánrẹ́ o. ẹ pa ọ̀gá wa ṣébi ìjọba kọjá ló kíyàn ẹ̀yin akọ́mọ̀ tẹ̀lé lẹ́yìn tó jọ̀ tán tẹ̀lé tí ọ̀rẹ́ rìn lẹ́yìn kọ́ mórí mú pé ọ̀nbọ̀ ìjọba ayé lásán yìnyẹn o kátó akpọ́rọ̀ àlekí ọ̀rẹ́ tó di gbogbo nǹkan wá kó mọ̀lẹ́kà tì ọ́. Allahu Akbar. ká máa tẹ̀lé ọ káàkiri ayé. ó dẹrù jẹjẹ. mọ́ndà lẹ́ ń bá fẹ́ràn rẹ̀ ntẹ́ pé tí ọmọ bàjẹ́ nù lé ìwọ ò sì ní mọ̀ yóò sì mọ̀ tí ọmọ yóò dẹ̀ mọ̀ dáta ìwọ dàgbàdo tó ti gbẹ̀yànyàn ìwọ dà sí orí iná àbọ̀ tó ti gbóngàn fúnra ẹ̀ ti gbẹ burúkú wà á dà sí orí iná bí ṣe ń dùn báyìí ọ̀tá rẹ̀ ṣe ń ṣe para bí ṣe ń tanu ìwọ wo ìwọ tó bọ́lọ̀ nìkan dúró. ọ̀kan ṣoṣo. Ọlọ́hun ní ń bẹ ọ̀kan ṣoṣo Ọlọ́hun ní ń bẹ kò má sí ewé kò má sí egbò kò má sáwùrè kò sí gbẹ́kúdé kò má sí ọgbọ́n kò má sábúyẹ nípa kádàrá t'Ọlọ́hun ṣètò lórí aráyé ọba dàmà la ilaha illallahu ọ̀kan ṣoṣo Ọlọ́hun ní ń bẹ. bí ṣe ń bẹ nìyẹn o jàmá ọ̀kan ṣoṣo Ọlọ́hun ní ń bẹ kò sí nǹkan mi mà tó nìkan bá ti wà fẹ́ dà gbogbo nǹkan ti wà fẹ́ dà tó nìkan bá lòun ò sí fẹ́ dà kò sí nǹkan kan fẹ́ dà. mo fẹ́ sáré fi bẹ̀yẹ hàn mo fẹ́ fi sáré fi nǹkan kan hàn wá lọ́gàngàn bẹ̀yẹ tó jẹ́ pé ọmọ Nàìjíríà yẹ kó fi ṣẹ̀kọ́ ọmọ Nàìjíríà wo tó bá ṣe làákà yìí ngbàpọ̀ léde wa ló ti wá ṣẹlẹ̀ mo fẹ́ fi ṣe sample fún wa bíi Alawaji Tamsil ẹnìkan bẹ lólédè ńjọ́hún lọ́mọ fẹ́ dìbò olùgbà ṣe fẹ́ dìbò tá a fẹ́ dà yìí èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo dìbò fún wọn mo sì mọ̀ pé tí n bá ní wàláhì ẹ̀yin náà dìbò fún wọn ẹ̀yin ní san kàfàrà ẹ̀yin ní san kàfàrà ìgbà ọlọ́nìkan ṣoṣo tí ó dìbò lọ́dún náà olólùfẹ́ wa ayé wa yìí wọn ò dórí àga. Allahu Akbar. ìbéèrè mi sí ni pé àbí wọn dórí àga àní ẹni wa tẹ̀mí dìbò fún tí mo jẹ́ Yorùbá tẹ̀yìn dìbò fún tẹ̀jẹ́ Haúsá tẹ̀yìn dìbò fún tẹ̀jẹ́ Ìgbò ṣé wọ́n débẹ̀ ẹ dáhùn ṣé wọ́n débẹ̀ ìdáhùn ni pé wọn ò débẹ̀ sample kanu ẹ̀rọ àfẹ́gbẹ́ kaba ẹ jẹ́ mú kejì wa baba kan wá débẹ̀ baba yìí tálíkà ọlọ́ọ̀ni ibi ọ̀tálákà dé gbogbo aráàlú ní dá 10 naira 20 naira ọmọ sùkúù ní ń dáwó jọ àwọn kan wá ń rẹ́rìn pé àwọn èèyàn wọ́n ti lè tanra wọn jù sá o ẹni tí ẹ̀ ń dáwó fún yìí ó fẹ́ gba ipò lọ́wọ́ ta ni ó fẹ́ gbapò lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè tí ń bẹ lọ́wọ́lọ́wọ́. tó náà fẹ́ lọ sí. ẹn tí sọ fún wa pé iye owó báyìí ni ẹ tẹ̀ iye báyìí ni ẹ kó wá síbí ẹ kó yìí báyìí síbí yóò wá gbapò lọ́wọ́ eléyìí o ẹ̀ ń tẹ̀ ń dáwó tẹ́tọ́rọ́ kọ́bọ̀ fún. ẹ̀yin èèyàn yìí ṣùgbọ́n àwọn àtọ́lọ̀ ń fi àmọ̀dájú hàn yìí pé kò sí bí agbára dídébì kan ọmọ ènìyàn lórí ipò kò ń ṣagbára ẹ̀dá kankan àwọn tí wọ́n mọ Ọlọ́run débẹ̀ wọ́n wá láyà ń gbà yẹ láti sọ fún àwọn èèyàn tí wọ́n ń rí ìdí lójú wọn bíi pé
yé tanra yín wọ́n á sọ pé ẹja akọ tí ò bá ní débẹ̀ tẹ́gbọ́n Ọlọ́run bá sọ pé yóò débẹ̀ ẹja akọ tí ò bá ní débẹ̀ bọ́tí kálukú ò lè jáde fún torí ọ̀nà bíi méjì àkọ́ná kálukú ò jáde pé tani àjáde sí yín tí ó fọwọ́ kọ yín lọ́wọ́ tí tẹ́ẹ̀fẹ̀ kan níjẹ́ òdìjọ́ tí wọ́n fẹ́ dìbò wọn ó ti wọlé wọn wọlé tí ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ ni kankan ò lè pààyàn lẹ́yìn Ọlọ́run torí eléyìn ẹlòmíì jáde ẹlòmíì jáde torí pé èmi ọ̀kọ́ yàn ránu èmi yẹn máa bá yín kọ́ yàn ní ntọ́ dájú tá dáyì kò lè débì kankan labajọ ń wò ó èmi wá ń bí yín lórí ó débi àbí ò débẹ̀. ó débẹ̀ ó débẹ̀. ńgbò ó débẹ̀ tán ó tún wá tún débẹ̀. ẹ lọ jókòó ẹ jọ gbẹ̀ntì ọ̀nà ọba yẹ lọ jókòó jọ lọ dọ́lọ̀ mọ̀. ẹni tí ó kọ̀ndẹ́mù ọ̀rọ̀ tí ọba àlekè ọlọ́wọ́ sì bá kọ̀ndẹ́mù ẹ̀ á torí Ọlọ́run kọ̀ndẹ́mù ọ̀rọ̀. Allah torí Ọlọ́run ló fi kọ̀ndẹ́mù ọ̀rọ̀. ló fi kọ̀ndẹ́mù ẹ̀ o tó náà bá ní kíníkíní kan lábẹ́nú Ọlọ́run tó láti rí o pé Ọlọ́run pa àwa kò ń ṣiṣẹ́ fún. nǹkan mẹ́ta tí Ọlọ́run torí ẹ̀ dára wọ̀ nìyẹn ṣùgbọ́n pé ẹ bá ń wò ó ṣé sáà mi ń bẹ́ ń ta gbogbo ranu yẹn wàláyé nonsense ni. faman ta'awwala fiha ghayra dhalika akhtaha wa adaha nasibahu. ẹni bá lọ ṣe nǹkan mi lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti sọ nasibu rẹ̀ nù ni mo fi sọ fún àfa yẹn àfa tó múra kankan tó tún gbé bọ́ọ̀lù sójú ta fún àwọn aráyé nínú platform nínú íńtánẹ́ẹ̀tì tí ń pé ẹ wọ̀n báyìí ni ọ àmọ́ yìí èrè rẹ lójú náà èrè rẹ nù báyìí ọ eléyìí ò ní lérè fún ẹ pápájọ́ ọmọdé ọlọ́mọ̀nsánú rẹ o àmín ọlọ́ndó tiẹ̀ o àìfẹ́ kiri yóò wéṣẹ̀ o pé góòdù nìyẹn o ọlọ́ndó ẹ bá sàfihàn dáadáa fún báyìí. àmín àmín àmín. ó máa fọdọ̀ máa fà yìí o. àmín. ẹ ń bá gbọ́rọ̀ ẹnu rẹ̀ kò ní fẹ́ kó wéṣẹ̀ o ó gbìyànjú o ó gbìyànjú o ẹnu yìí mú dáadáa o. kó lò síbi eré lókù. ọ wá ń bọ́ sójú bọ́ọ̀dù ọ wá ń yà á bí kẹ́kẹ́ mọ̀ pé n tó ń wí èyí ó wá lọ sọ̀rọ̀ kan tí ọba kò bá làákà yìí mu ó ní kí ló burú ń bi ká fi ìràwọ̀ mọ́ ntọ́fẹ́sẹ̀ lọ́la nígbà tá à ń fi gọ́ọ̀gù mọ́ nǹkan ẹ wo bí tó gbé sí ebi wọn náà bá ti lọ rèé lo ntọ́ ọmọ bóńgọ́ọ̀gù náà ṣe lò ó ń gọ́gọ́ ọ̀sọ́ àṣírí ọ̀kọ̀ọ̀sọ́ géèbà fún wa. rárá o. ìjẹ́ kórì gọ́gù ní gọ́gù ń sọ. gbogbo ohun tí ẹ̀ ń lọ gọ́gù tẹ̀ ń rí ẹ̀ wọ́n kàn ní kó bẹ́ẹ̀. ń gbọ́ gba síríìtì àdúgbò. ó ní àfa yìí sọ wípé ọ̀dà náà ẹ mọ̀ pé ìràwọ̀ ọ̀dà ẹ̀yin ṣe gbé sẹ́ẹ̀tì ń jáde nígbà tẹ́ ń lọ bìkan tẹ́ ẹ̀ mà tí wọ́n sọ fún yín pé ẹ̀ kàn kàn báyìí ẹ̀ kàn lé epo ẹ̀ kàn sọ́ọ̀bù ńlá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ilé epo lẹ́gbẹ̀ẹ́ òsì lẹ́yìn rẹ̀ bíta lọ́lẹ́dẹ́ yẹn ó ní ẹsẹ̀ tẹ̀lé gọ́gùn débẹ̀ yẹn ibi wọ́n wá sí wọ́n gbàgbé pé wọ́n ti lọ ká gbogbo àdúgbò yẹn lẹ̀ ní. kálukú ló sẹ́ndì ọkọ rẹ̀ kálukú ló sọ pé. kálukú rẹ́gísítà sórílẹ̀ bá mi rẹ tẹ́ ẹ̀ bá rẹ́gísítà rẹ̀ gọ́gùn àdàkọ̀ ẹ̀ nù lé nù. yóò kọjá lẹ́gbẹ̀ẹ́ lé yín ni nóòní. ẹ bá bá kí gọ́gù máa sọ pé ilé yìí bẹ́ẹ̀ bí báyìí ẹ̀yin lẹ́sẹ̀ ni ẹ̀ sí wọn. ẹ fọwọ́dù ọkọ rẹ. ẹ fọwọ́dù ẹ̀ ní bí wọ́n ṣe ń ṣe yẹn. àfa yìí. gébà kọ́ yẹn. ó tún ní ọ̀dà náà ẹsẹ̀ ń gbéyàwó yọ lọ síbítù tẹ́ ń sọ pọ́kùnrin lẹ́ẹ̀bì tẹ́ ẹ sì bọ́kùnrin. ẹ máa gbọ́ àfa. àfa yìí. nígbà tí nǹkan ti wà nínú ayé àbọ̀ ọmọ ọmọ tí ń bẹ́ẹ̀ lóyún ti wà nínú ayé. ọ̀gbọ́dé bẹ́ẹ̀ ọmọ tí ń bẹ́ẹ̀ lóyún ti wà nínú ayé. tọba bí ọmọ tó jẹ́ pé inú oyún ni orí ẹ̀ ti pé wá tẹ́ pé ọba jẹjẹ kú jẹ òmùmùkú mu ọba ń jẹ àláàlì tọba ilé súnmọ́yàwó rẹ tó edoyún inú oyún lọmọ ó ti ní làákà ìwà. Allahu Akbar. tí wọ́n sọ fún ẹ yìí nǹkan tá ìmọ̀járábù ni o oyún tó ti di pé indoṣù mẹ́jọ indoṣù mẹ́sàn-án inú obìnrin wọn a máa sọ abọ́lẹ̀
gbẹngàrán tó dà check inú yàrá Kai. yóò check ǹjẹ́ sọ́ọ̀lẹ̀ yọ hàn létí inú hayu ni ha sẹ́lẹ̀ ẹni tẹ́ ń ju nǹkan lẹ̀ ń ta tí ń check ẹ̀ nù Ha. sí àjọwànú ayé báwọn Allah àjọwànú ayé ntọ́ba rí èèyàn ṣẹ́gẹ́ báyìí lórí wọn. ntí o sọ ní sí ni pé kíráwọ̀ àbí masini kọ́ sọ ntí wọ́n fi àtọ̀ bí ká kéèbó ṣe masini wa ń yọ pé ọkùnrin tó dúró yìí yóò bí ọkùnrin 3 obìnrin 6 ní ó bí láyé. nítorí àwọn pariwo báyìí ni pé èèyàn mélòó lọ́lájọ̀ lórí láyé kò sí zábúrọ̀ kálukú dẹ̀ ní wá tànjẹ́ káàkiri ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bájẹ́ ìyàrá nìkan tó bá líìdì rẹ̀ mbẹ́ wọ́n ti ń rọ́ lọ nìyẹn àáfà tẹ́ bá fẹ́ kérò mọ́ ya dọ́dọ̀ nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn wá náà ni. èyí tẹ́ nítorí ẹ̀ sí náà nù. ìwọ wa lẹ́lẹ́rìí pé kò sí tẹ̀ǹtì mu ìwọ lẹ́lẹ́rìí ẹ̀ ìwọ gangan lẹ́rìí pé kò sí ìràwọ̀ tí ń já mọ́ kọ̀kọ̀ ìwọ gangan lẹ́rìí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ń ta òka ìtajà ni. òka àtajà ń ta. ẹnìkan ń ta òka àjàtà lẹ́gbẹ̀ẹ́ títì òun lẹ́lẹ́rìí pé òka òun ṣiṣẹ́. kẹ́yì. o ṣe ń polówó pé òka àtajà ń bẹ lọ́dọ̀ rẹ tẹ́ o ṣe kì í bọ́ wọ́n lásán. sebo òka ni Sùlẹ̀mánà ń lò ń jò ní. alayhi salatu wassalam. tí gbogbo ẹranko ọmọ ń da lóhùn àǹjànú ń da lóhùn èèyàn ń da lóhùn ebo òka ló lò. Ọlọ́run fi sáré òka kò polówó ẹ. ìwọ bá ń polówó òka àpèjúwe rẹ wá nìyẹn tí náà ìmọ̀ràn wọn bá ń bẹ ni ò ní bọ́ sórí afẹ́fẹ́. rárá o. ò ní bọ́ sórí rárá. ara yóò ti dọ̀ mọ́ kọ́rọ̀. ààrẹ orílẹ̀-èdè ọ̀rọ̀ àbọ̀. ibà kan fẹ́ dìbò nílùú tó wà tí wọ́n fẹ́ wọlé. o ṣe jẹ́ kí ìràwọ̀ rẹ ó jẹ́ kókó pìyàn wá kí wọ́n sọ pé kó wùràwọ̀ fún ọ pé inú ẹgbẹ́ yín o ẹ̀yin lẹ́ wọlé ń bẹ̀ tó ti ìràwọ̀ débẹ̀ yẹn ìrọ̀lọ́ ń pa wọ́n fẹ́ káwọn èèyàn wá dọ̀ rẹ náà ni. wọ́n fẹ́ kí wọ́n máa kérò máa wá kan lè máa pa àwọn fẹ́ wò sẹ́ o ìyẹn ò dẹ̀ rí pé ẹ lọ kọjú mẹ́kọ̀ọ́ gidi tó bá fẹ́ kéwòn ò tí ì tó lọ ké dókè. ìbéèrè mi ni pé so parí sanawi. so o ti parí sanawi. o ti parí na ọ̀kadì o tó ti ṣe o tó lọ jamia. bàkìlúùsì o ti ṣe. so o ti ṣe. o ti lọ o káàbọ̀ masa ko tó ti ṣe. so o ti ṣe. o ti ṣe masa rẹ masa ṣe o ti ṣe. ṣe ìyẹn kò dájú kí lè mọ̀ kí ò dájú sẹ́yìn súnmọ́ tó bá ní ọ̀dà ẹja wọ́n gbà kó ti ṣe dùtọ́rọ̀ rẹ̀ ńkọ́ dùtọ́rọ̀ rẹ̀. ìyẹn ò dájú o ìyẹn ò ní láyè ìranu. àti pé nìkan ò tiẹ̀ ní kẹ́kọ̀ọ́ débi dùtọ́rọ̀ láyé kọ́mọ́ fi kún ọkọ rẹ̀ gbogbo àgbáyé tí máa bẹ́ẹ̀ kọ́ débi dùtọ́rọ̀ kódà tí ẹnìkan bá pè tí òfin dùtọ́rọ̀ kan yọ lọ wò pé àyìn ṣe jẹ́ nìkan tí ọ̀dùnmọ̀ yẹ ẹ̀kọ́ báyìí. tọ́ba yìí pé wà á ti wà á débẹ̀ yẹn iṣẹ́ ń bẹ fún ọ lọ́fìlà káyìn kẹ́kọ̀ọ́ lókè tọ́ba yìí bá dé dọ́kítọ́rọ̀ ọ̀tí alihamudulilayi alihamudulilayi gbogbo wórówóró yìí lọ́kùn díẹ̀ dákun mo rọ̀ ẹ́ ni o mi bẹ̀ ọ́ mo ti mọ̀ rọ̀ ẹ́ mi ò bẹ̀ ọ́ tòtí máa ń bẹ̀ ọ́ ní ìsìn àti pé lábúrú kan bẹ tó o lè ṣe nìyẹn o kò dé sí. There's no nothing to do. Ṣé ìbò nìyẹn? English. So correct. English ni. There's no nothing to do. You are doing nothing. You are doing nothing. You can't do anything. You can't do anything. English. Lọ ibi ọ lọ kàn lọ kó dira nù kọ́ mọ̀ pé Babalagbeni Ọlọ́run dùn sábàbí fún ọ. N kò fẹ́ bẹ́ẹ̀ ra nù ọ ní ọ pé ọ lọ kẹ́kọ̀ọ́ gidi. Àwọn ẹgbẹ́ rẹ ti kẹ́kọ̀ọ́ gidi àwọn ẹgbẹ́ rẹ ti tà ń ṣàdúrà fún wọn tí wọ́n fi mọ̀ wọ́n tẹ̀sìn sí. tẹ̀sìn fi mọ̀ wọ́n tẹ̀sìn sí. àwọn òtún bẹ̀rẹ̀ ẹ̀rọ pípa wa kullifa ma la ilma lahu bihi. wọ́n ní ẹ̀ ń bá wa la nǹkan mi bọ̀rùn ọ̀ la ìmọ̀ tí ò lè tí ò mọ̀ ń pa ẹ̀ ọ̀ la bọ̀rùn nìyẹn ẹ̀ bá larú ilé ìbọ̀rùn ọ̀ lọ la ìmọ̀ tí ò mọ̀ ń pa ẹ̀ ọ̀ la bọ̀rùn. mo ti ṣe àdéhùn wípé ọ̀rọ̀ yìí la sọ láàárọ̀ yìí mo sọ ń jẹjọ bọ́kọ́rò pé ńlá lè sọ nírọ̀lẹ́ ìjẹjọ náà ní wàásì gbogbo ayé ní Agbeni ni
ṣùgbọ́n kára pé a lè sọ ń jẹjọ mọ́ pa pé èmi kọ́ ni mo ṣe wáàsí ń jẹjọ ṣùgbọ́n lágbára Ọlọ́run lénìí èmi ni màá ṣe wáàsí mo kàn fẹ́ fi àdìsí yìí kan kó tààrọ̀ yìí ńlẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ rẹ̀ ó di ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run tí wáàsí tìrọ̀lẹ́ ó ní táìmù tó gùn ju tààrọ̀ lọ àjọlọ ẹ gbọ́ tán lórí ọ̀rọ̀ yìí ju ìta sọ yìí lọ àwọn tí wọ́n ní kíní gangan máa sọ ọ́n rọlẹ̀ àwọn tí wọ́n ní tẹ̀ jíìm ẹ gbọ́ ọ́n rọlẹ̀ mùsùlùmí kò ní rárá o àwọn tí wọ́n ní aṣọ díẹ̀ ń bẹ̀ ń rọlẹ̀ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣe màkà téèyàn máa ń kún téèyàn máa ń wá kí níbẹ̀ yìí rí i pé ilé kéwú ńlá kan bẹ lu ilẹ̀ Yorùbá ilé kéwú ńlá tí ò sí yàn pé ó tóbi àbí ò tóbi wọ́n ní ẹgbọ́ mọ ńlẹ̀ ẹtẹ nǹkan mi èèyàn tẹ̀tẹ̀kùtẹ̀ ni o àti ẹ̀gàn àti hùn nílé kéwú tá à ń sọ yìí Ọlọ́run parí gbogbo nǹkan síbẹ̀ amaleke wa dile kéwú tó wá lọ kéré látara pé àwọn èèyàn wọn fẹ́ na àbùkù kan wọn fẹ́ na àbùkù kan lé kéwú yẹn tí sì ń dun àwa dénú egun ìmọ̀ fẹ́ na àbùkù kan àyè tá a sọ yìí torí pé kò sí àáfà kan lẹ̀ Yorùbá tí ó jèrè lára lé kéwú yìí kò sí bọ́ọ̀ bá lọ bẹ̀ lọ kéwú direct ó sì kéwú lára lé kéwú yìí indirect. Abaatẹ ni ilé kíw náà olùbá ni kẹwọn wá di kẹwọn. Amiina. A máa ń sọ̀rọ̀ yìí tẹ̀dún ọkàn mọ́níàjì lọ dalẹ̀ kéwì rú tí wọ́n lọ fi fàlàkì síbẹ̀. Fàlàkì. lọ dàrú. ìjọ tí níyì ìgbà tó súnwájú kò níyì mọ́ àwọn èèyàn wá ń jáde lé kíw yìí wọ́n ń takò lé kíw yìí. Islam kọ́ ni o. àwọn èèyàn wọ́n ṣe bí ẹnu tí wọ́n fi takolé kí ó yẹ wọ́n ṣe bí iná ó gbìn bẹ́ẹ̀ ni. pé èèyàn takolé kí ó yìí tọ́ọ̀dẹ̀ kí ó ń bẹ̀ bọ́yọ̀ bí kílẹ̀ tó sú nǹkan kan ò ṣẹlẹ̀ àfọwọ́rẹ́ ní ṣẹlẹ̀ arọ àwọn aláṣẹ lè kí ó tà ń sọ yìí ẹ chẹ́ǹjì mọ́níájì yín ẹ máa kọ́ nǹkan rẹ̀ ń bẹ̀ ibẹ̀ yìí ni gbogbo àwọn tó jáde ń bẹ̀ ní kàrìnkàrìn ni wọn sira wọn mọ bẹ́ẹ̀ mọ yẹn wọn sira wọn mọ bẹ́ẹ̀ mọ ẹni tí ọdẹ kéwù ń bẹ ń sira ẹ mọ tẹ́lẹ̀ ẹni tí ò kéwù ń bẹ rárá ta ni ó pòun ìsọmọ kéwù bàbá bàbá tá a wí kódà nígbà tí ọ̀kan nu ọmọ bàbá tọ́lọ̀ ń fi ṣàdánwò fún wọn Ọlọ́run fi ọ̀kan nu ọmọ wọn ṣe àmì ẹ̀wò bí ṣe máa ń ṣe fáwọn ẹni Ọlọ́run. nítorí ẹ máa sọ tẹ̀dún ọkàn ni pé ó mú mi kọlu bàbá. torí pé àwa ò fẹ́ rí jàlálà kankan lábẹ́ kẹ́nìkan sọ pé òfin Ọlọ́run ò sí a kọ̀ndẹ́mù jàlálà yẹn ni o. Gbogbo pílà ńlá wò dànù. Gbogbo pílà á wù dànù pátá. Àwa wo sì ní àwa ará oko. Tí àwọn afa kan tọ́lọ́ kan náà afa sí àti wọ́n fi mọ̀ sí wa láǹfààní. Allahu Akbar. Oko la ti wà. Ìgbèríko. Ṣùgbọ́n bọ́ǹtì náà ṣe wá ló kóńjó ní nìyẹn o. Allah kótó di ntó di. Kótó di ntó di. Sallallahu alaihi wasallam àwọn tí ń bẹ tẹ́lẹ̀ gbà kókó níbi tó ti wá o. Ló kó bá wọn o bí wọn ṣe máa ṣe nìyẹn o kò ṣe é yẹn o ṣe é wò pé ẹnìkan tó kó wa ńgbà yẹn kọ ṣé n tó tó kó wa yẹn kí ni ń sọ kí ni ń wí sọ̀rọ̀ ẹni tó lóko àtẹni tó nílùú ní ń sọ àbọ̀rọ̀ ara ẹ̀. kò tí kò regret torí pé n ta sọ regret yẹ rárá o. rárá o. mo kàn ti ń múra kalẹ̀ padà ìjọ tí dáadáa bá tó ń ṣẹlẹ̀ níbẹ̀ padà mo tún ti múra míì tí wọ́n á sọ tí ó nẹ́pọn ju tí ń lọ ní ti dáadáa mo ti múra yìí àmọ́ mo retí o. à ń retí manihaj. nígbà tí ìjòkó kan pa wá pọ̀ ní Kuwait táwọn àgbàlagbà pè wá kalẹ̀ pẹ̀lú ìjọba Kuwait pé àwọn gbọ́n kankan mo ní bó ṣe rí nìyẹn olùkọ́ rojọ́ tiẹ̀ bó ṣe rojọ́ àwọn náà rojọ́ tiwa náà
àwọn àgbàlagbà wa ń sọ pé tó àwọn ò fẹ́ jà àwọn ò fẹ́ èmi náà kò sí jà. ọ̀rọ̀ ọjà kọ́. àmọ́ sọ̀rọ̀ kan jọ yẹn nígbà tí wọ́n fẹ́ parí ẹ̀ bonito ẹ̀yin bàbá wa ilẹ̀ kọ́ ànkẹ́wò bàbá wa Sheikh Abdul Wahab wọ́n sì ń bẹ́ ń jòkó yẹn. law raja'na ila Nigeria. bàbá mudiru madu tẹ́lẹ̀tẹ́lẹ̀ Sheikh Abdul Wahab wọ́n bẹ́ ń jòkó yẹn. bàbá wa Adiatullah wọ́n bẹ́ ń jòkó yẹn. ìmáàmù ní ìlú Ọ̀yọ́ ìmáàmù wa nílùú Ọ̀yọ́ kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wọn gùn wọ́n bẹ́ ń jòkó yẹn. àfàìmọ̀ gan ni wọ́n kírètì jòkó yẹn. tó lábàwọ̀ máa ti ń ṣẹlẹ̀ Nàìjíríà àwọn yẹn sọ fún wa pé nǹkan bá ń ṣẹlẹ̀ Nàìjíríà àwọn afa àti sì ń ṣẹlẹ̀ sí wọn ń bọ̀ ní dáwọ́rà yìí wọ́n á pe èmi àti wọn náà wọ́n á pe àpọ̀ so afa dẹ̀ rojọ́ kódà kó wọn rojọ́ kàn mí. rárá o rárá o. Professor Alaro nìkan ni wọ́n tó rò lẹ́yìn Professor Alaro tó sì jókòó. hafidhahullah. wọ́n ní Professor Alaro ó jalè bàbá wọn ó gbé tí a bàbá wọn nǹkan kan bá wọn àwọn àwọn wò pé afa àgbẹni ní sọ pé ẹjọ́ tasira yín afa sọ kankan pa òun ṣe àpò òsínbínsìn wọ́n sọ kankan nípa àtàwà ṣùgbọ́n tí wọ́n sì pè á sí nìyẹn nígbà èmi kàn fẹ́ sọ̀rọ̀ mo ní ẹ̀ka ẹ̀yin ẹ̀rí àwọn afa wa mo ní àgbà wọn gbọ́ àgbà wọn sí afa wa tókí bàbá tó kọ́ wọn kéwú bàbá gbogbo wa ní afa gbogbo wa ní wọn àwọn náà àti gbọ̀n sípò afa àmọ́ ẹ bá ní kọ́mọ́dé pé ẹ bá sọ̀rọ̀ àgbọ̀n náà o ìtì ń ta sí tá a fi ta sí wọn tabadé Nàìjíríà padà bá tó ta sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó padà ti tuntun ẹ sọ́mọ́ o kọ́mọ́dé pé ẹ wo àfa yẹn bẹ́ẹ̀ sọ́tò àwọn ìsọ̀lá ìgbọ̀n náà ẹ̀yin lẹ́kọ́ wá ń kéwàá pé àìsàn bú o. àmọ́ ẹ má kọlu báàbù wáyà lọ́dọ̀ tiwa ìyẹn ò gbé o. wọ́n dá sí ní tí ọ̀kẹ́ wọn mo ní kálukú ló ní fánù tiẹ̀ fánù mo ní fánù tiwọn táwọn afa àti wọn sọ̀rọ̀ yìí ìní fánù pé kàkàlùgà kásùnmù sẹ́nà tí wọ́n kà wá ń kéwù wọ́n kọ́ wa níwọ̀n bá kéwù tí wọ́n kọ́ wa wọ́n ní ẹ̀sìn 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 ẹ̀sìn. àmọ́ àwọn lọ yà sí ní tí ọkàn wọn àwọn ọ̀dá sí tiwọn o àwọn ọmọ bí wọ́n ṣe múlù dùn pẹ̀lú ẹ̀yìn ọmọ gbogbo ẹ̀sùn wọn ẹ̀ kìlọ̀ fún wọn sì ní wọn ní òní rí bá a mọ́ àtúnṣọtán ń bẹ̀ yẹn alẹ́ la fi sọ̀rọ̀ dòru wọ́n tún di yọ́ kejì wọ́n tún ní a máa ń bọ̀ ní ọ̀dọ̀ ìjọba gangan àwa lọ sí mínísírì alọ bẹ̀ gbogbo àwọn pòfẹ́sọ̀ wa jókòó wọ́n á tún fún alábọ̀ wọ́n jọ sọ kódà wọ́n ní àdìde kálí mọ̀ pé ó ti tán ké èmi dúró lẹ́gbẹ̀ẹ́ pòfẹ́sọ̀ tọjọ́ lórí gbogbo wọn lápá báyìí lápá ọ̀tún ní a fi mí sí ẹ̀ bá rí fọ́tò yẹn. àpọ̀ ọ̀tún ni bàbá wa àpọ̀tún báyìí mo fi mi sí prof wọ́n sì fọ́ kọ́ mi lọ́rùn wọ́n sì fi àwọn náà sí ẹgbẹ́ ibi tí wọ́n dúró sí wọ́n fọ́ kọ́ lọ́rùn wọ́n dúró láàrin wa wọ́n àjọṣe báyìí ẹjọ́ fọ́ kọ́ lọ́rùn pé wọ́n gba ayé ẹsẹ̀ sí rí o àyè yàtọ̀ táwọn èèyàn ti ń pè mí ní ipò ẹ̀ ti pé kí lọ́pọ̀ ayé ń pọ̀ mọ́ ní tọ́pọ̀ àpọ̀ náà lẹ́rí òun wọ́n ti parí ẹ̀ bàbá wọn ka àwọn àsìkárù lẹ́yìn wa wọ́n ka pé Ọlọ́run bá ní parí ọ̀rọ̀ yìí torí pé àwọn ọ̀fẹ́ ká mọ bára wa fà á wọ́n sọ níjòkó tá a jọ sọ lálẹ́ àná wọ́n ní àwọn tí a gbógun ti kúnlẹ̀ nílùú yín tí a ń bẹ̀sìn jẹ́ gbógun táwọn eléyìí ara gbógun tẹ̀sí náà ní eyín o ọkàn jẹ́ tinú ilé ni ọlọ́mọdé ṣàánú àfa àfa tí àjọpáyọ jọ mọ ṣàdúrà fún yẹn o sẹpọ máa fà wà ní mo pè bá ń sànú tiwọn náà ọmọ tí ń jò lẹ́nu bérebére náà bá ń sànú ẹ jẹmi rẹ ọdọ rẹ kọ́ wọn sọ pé Babalagbeni ẹ ṣeun kódà tó bá jẹ́ pé bá lè sinmi bẹ̀ àwọn ọwọ́ kan bẹ tí mo fẹ́ fún tó bá lọ lò ìjẹ́ nígbà onídìí máa tasọmọ́jú kankan ọlọ́mọdé tó ti yẹn o àádánù dó báyìí ẹ bá ń sáré kàdísì yẹ kí. qala rasulullahi sallallahu alayhi wa sallam. ani abi musa qala. ani abi musa qala. qala rasulullah sallallahu alayhi wa sallam. naam. salasatun la yadkhuluna lijanna. ẹ máa gbọ́ ànábìlẹ̀ mẹ́ta kan ò ní wà lijanna o. mudminul khamri. ẹ ń bá kú síbi ọtí tẹ́ pé ọtí sáà ní láàárọ̀ lọ́sàn-án ànábìlẹ̀ ká wà lijanna. wa musaddiqun bisihri. ẹ ń bá tún gba idán gbọ́ ẹ ń bá gba tẹ̀njímù gbọ́ ẹ ń bá gbọ́ kí wọ́n fi nǹkan wo sẹ́fún kọ́ gbàgbọ́ ànábì lẹ́ ń bá gbàgbọ́ òní wà lìjẹ́nnà ó di méjì.
waqati'ur rahim. ẹni bá já ẹbí ẹni bá já kó ẹbí ò ní wà lìjánná. fẹlẹfẹlẹ títọrọ fẹlẹfẹlẹ dìrọ̀lẹ́ màá tú àdìsí wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀lú náà bá àfa ṣe tu sí inshallah. so adanidu báyìí náà sọ́kà kàlà bẹ̀rẹ̀ amúdín ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ̀yin Yorùbá ẹsẹ̀bọ̀ sẹ́bọ̀ ẹ̀bọ̀ ògbẹ́yìn àtòfòdòfò ló tún ṣẹlẹ̀ ẹ̀yin Yorùbá ẹ ṣàkíyèsí ilé ń jóná bàtò ń jóná àṣìdẹ́ǹtì kò tún níye mọ́ bó jẹ́ ti kéwù ẹ̀kúkú kéwù ẹ̀kéwù kéwù ẹ̀rí kéwù ké gbogbo òwe ayé lẹ́kùkú kàtàn síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá ohun tí ó lẹ́yìn lẹ́tún gbára lé síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá lẹ́yìn